Audio Jungle. Bismillahirrahmanirrahim. Ẹ kìlọ̀ fún èkúté kó yé dẹdẹ olóńgìní kó má bàa dẹni ìgbàgbé. Àbẹ̀wò ti àgbàlagbà tí ń báṣẹ́ dìmú tó lòun yáwó àtàríre. Wọ́n ń pe bàbá kan ní alágbára ẹnu. Mi ò ṣẹ̀ṣẹ̀ mọ̀ sọ̀rọ̀ bàbá yẹn. Ọmọdé lè kéwe, èwo ń tàgbà tí ń ṣe láńgbáláńgbá. Ìtí máa mú mi takọ̀rọ̀ bàbá yẹn nù. Ọjọ́ orí yẹn dé ó tó kí nǹkan máa dàrú ká sì wá sọ pé irú ọjọ́ orí bí ìbá sọlá bàbá alágbára ẹnu yìí nǹkan yóò bá sì bàjẹ́ jù báyìí lọ. Ó tó bẹ́ẹ̀. Ojoojúmọ́ lẹ́ẹ̀mọ́ bá ìkórìíra bàbá mufti lórí ẹ̀mí ẹ̀. Kórìíra wọn gan. Tàbí ìbá ṣe pé lẹ́nu ọjọ́ mẹ́ta tí mo ń gbọ́ pé ó súnmọ́ bèbè ẹ̀wọ̀n. Ó súnmọ́ bèbè ẹ̀wọ̀n ó wà àwọn àwà kan sí èébù iná ní èébù iná ní máa parọ́ mọ́yàn àgbàlagbà for that matter. Ká sọ pé àwọ̀ kan bá ṣẹlẹ̀ láàrin àgbàlagbà méjì, àfáà méjì, àgbàlagbà méjì. Wọ́n jọ ní èdè àìyedè láàrin ara wọn. Àwọn ọmọ kan wá dúró nígun kan, wọ́n ń gbìjà ọ̀gá àti wọn. Àwọn kan náà dúró nígun kan, wọ́n ń gbìjà ọ̀gá àti wọn. Ṣebí ńgbà tá fẹ́ pè wọ́n ọmọ la pè wọ́n. Èwo ń tàgbàlagbà. Èwo ń tàgbàlagbà kí yóò dàgbà tó bá yẹn. Gbogbo yín náà láti rí fídíò tí mo ń torí ẹ̀ sọ̀rọ̀. Bí ọgbẹ́njọ́ tó ń bá tó gbọ́rú ẹ̀ ń wà láwọn kò ní ìwọ lọ́wọ́ tán fi láyàn ní kò. Àtójú oorun àtójú ayé. Ìwọ lọ́wọ́ tán fi láyàn kò. Ọwọ́ tó fi láyàn kò fi wẹ̀yìn sí Islam. Iṣẹ́ jẹ́ kò ló fẹ́ láyàn. Ṣé ní ire ní mọ́ láyàn kò. Àbí rùkú wo ni wọ́n sì ń wí. Níta wá ń wíre fún gbogbo àwa tá jọjọ́ mọ́ lọ́rin. Èèyàn rẹ̀ ò fẹ́ kòkòrò dínú. Ẹ wo irú àwọn bàbá yìí, bàbá tá ń wí yẹn alágbára ẹnu. Bóun gangan ṣe rí un tí ò já mọ́ nǹkan tán tó wá jọ nǹkan. Ṣàpẹ́ tí ò bá dá nǹkan mà ní tí ò jẹ́ nǹkan máa jọ nǹkan lójú irú wọn. Àwa dá nǹkan mà tọrọ àwọn tó jẹ́ nǹkan ló bí wa ló produce wa. Tá a bá wá rí nǹkan àdáàmà, tá a bá rí tó jọ nǹkan àdáàmà. Ṣé wọ́n ràn wọ́n látẹ̀ ń ṣe ń kí tó dàbí tó jọ nǹkan lẹ́ ń pè ní nǹkan níwájú tá a sì ní. Jújú ò ṣe burú wa lójú. Ẹ lè jẹ́ nǹkan ká má pè yín ní nǹkan. Kò sí ní tó jẹ́ nǹkan tá a pè ní nǹkan rí. Àwa àti àwọn tí ń dá jẹ́ nǹkan gan alẹ́ ní àwọ̀ láàrin ara wa. Àwọ̀ yẹn ò ní yí orúkọ wọn padà kó má jẹ́ nǹkan mọ́. Gbogbo ọ̀ràn ẹ̀gàn kìí pé kó yín ó má dùn. Wọ́n dá a dùn mú yín láti lẹ̀ ní. Níjọ́ tí ń pẹ̀gàn bàbá mufti nìsín kí ló sí lára wọn. Kí lẹ́gàn yẹn dá. Káwọ̀ wá ṣẹlẹ̀ láàrin àgbàlagbà méjì. Wọn gbọ́ra wọn yé. Kí ló yẹ ká máa gbọ́ lẹ́nu irú ẹni tó bá dàgbà tó irú alágbára ẹnu yẹn tó kí bí ọ̀rọ̀ àlàáfíà. Ọmọdé lè kéwe. Sọ yẹ ká gbọ́ òsì láńgbáláńgbá ni. Gbogbo àwa tá jọmọ̀ lọ́rin ibi tá ti wò nù. Ẹ dákun irú bàbá alágbára ẹnu yẹn irú rẹ̀ mélòó ni wọ́n produce láti inú ìlú wọn. Bóun ò tún ṣe balance tó yẹn o. Irú rẹ̀ ò pé méjì nínú ìlú wọn. Ahéré báyìí ní ìlú wọn lẹ́gbẹ̀ẹ́ Ọ̀fà.
ahéré wọ́n bá kàlú méní méjì wọ́n bá kàlé méní méjì mẹ́ta kò ní pé ogún ilé tí ń bẹ nílùú wọn. ìyẹn ní júwe pé àìnírú aṣọ ni ò jẹ́ wọ́n mọ iye aṣọ. ẹni bá nírú aṣọ yóò mọ iye aṣọ, yóò mọ̀ tó máa aṣọ. ẹni bá nírú ẹni mọ iye ẹni ni. wọ́n bá nírú bàbá Mufti wọn máa gbèrò ìkó tewó. ló ń pa òwe fún àfáà tiwa àfáà ọba kí ó gba àfáà tiwa ń kò yóò bá ẹ̀pọ̀n bàbẹ̀ ní orí bẹ́. wàláhì mo ń wí pẹ̀lú fọkànbalẹ̀ ní o, mo ń wí pẹ̀lú fọkànbalẹ̀. ẹni tó ń bá sọ tó ló fẹ́ gbáǹkù dàgbà, èmi tí mo kéré ní ogbá fẹ́ rọ́wọ́ ẹ̀ tí fídíò mọ́ ní káwọn ọmọ rí ó sọ̀rọ̀ agbára tó fẹ́ fi gbárù wọn ní kò lò fẹ́ mi o. Aisha ló kọ ìyá rẹ̀, yóò wá bá ẹ̀pọ̀n bàbá rẹ̀ tó bá gbá mi ń kò. Aisha tó lórúkọ ìyá tó bí mi. kí ló ń ṣe yín tó jẹ́ pé ibi aáwọ̀ lẹ́yìn tí jẹ lẹ́ẹ̀ tí mu. ibi tí àwọn àfáà wa méjì táwọ̀ ṣẹlẹ̀ láàrin wọn yẹn, tó bá jẹ́ pé ẹni tẹ́yìn rò pàǹtakò nínú àwọn méjèèjì wọn ni wọ́n bá fẹ́ fà lásọ̀yá, wàláhì nígbà ta ló ń tọ̀hún tí ó wá dì wọ́n lásọ mú tó lóhun ó yá. in tí a fẹ́ lò ní ọ̀rọ̀ tí wọ́n ni pé a fẹ́ kí wọ́n fi mo tó báyìí mo dà báyìí sọ̀rọ̀ àwọn ànábì Ọlọ́run mọ́, mo tó báyìí mo dà báyìí má fi sọ̀rọ̀ àwọn sàhábà mọ́, mo tó báyìí mo dà báyìí má fi sọ̀rọ̀ Bukhari Sahih àti Sahih Bukhari, ẹ má fi mo tó ẹ má fi sọ̀rọ̀ wọn mọ́. gbogbo àwọn àfáàgbà tí wọ́n dé bá yín, gbogbo àwọn tánsájà àfẹ́ẹ̀sìn, ẹ má fi ẹnu yẹpẹrẹ sọ̀rọ̀ wọn mọ́. àfáàwú ni àfáàbàdà ni sáàfẹ́ẹ̀sìn ni wọ́n ẹ dira yín mọ̀ kan náà gbogbo yín níta fẹ́ látọ̀dọ̀ wọn tí wọ́n tí ì ṣe fún wa nìyẹn. bẹ́ẹ̀ nìkan bá dìde ogun sínú ilé wọn, wàláhì nígbà tó lóun ó parẹ́ tá a sì wá wádìí kí ló fà tó fi fẹ́ ṣe nǹkan yìí tí ò nídìí. ní gbogbo àwọn tó máa ń jáde lọ́kàn ilé ike tó tóbi jù, ẹni ẹjọ́ ní Áfíríkà, ẹni tó bá lóun ó bà jẹ́ níta ní ó bà lè kéwù yẹn jẹ́, àbí kẹ́yìn ọmọ fẹnu burúkú bà jẹ́ mọ́. ojoojúmọ́ lẹ́mọ́ wọ́ta lẹ́mọ́ lọ́ta ń bẹ̀, àfi gbígbà tí àwọn ìtàtàwọn yòókù èsè ilé ẹ̀kọ́ kò sílé ẹ̀kọ́ kankan tó lọ́ta àfi ilé kéwù yẹn nìkan. wọ́n jòkó wájú wa tán fẹ́ ṣàdúrà báyìí alọ́ta o, wọ́n jòkó wájú kíní kan alọ́ta o, ọ̀gẹ̀ kíní kan ọ̀tá yẹn wá pọ̀ kó sẹ́ bàbà. àwọn ọmọ burúkú tádẹ̀ jókòó sí Ìlọrin yẹn ni a máa sọ bẹ́ẹ̀. Járáńpánù àti ìkejì ẹ̀ ojoojúmọ́ ni a máa lọ́ta tó fẹ́ wọlé kí tó fẹ́ balé kí ó jẹ́, wọ́n wá fẹ́ babẹ̀ wọn jẹ́, gbogbo ẹni tó bá wá fẹ́ babẹ̀ jẹ́, ta ni ó dìde tí wà lóun fẹ́ fẹnu babẹ̀ yẹn jẹ́ àbóhun fẹ́ yẹpẹrẹ ẹbẹ̀ yẹn lójúrú wa, tá a sì mọ̀ pápò sí ló fẹ́ fi ṣe tí ó wà lọ kò ní lọ. mi ò fẹ́ kó o gbà mí gbọ́, ọba tó ní mí ni kó rà níyàn mi, kó dẹ̀ san mí lẹ́san, ó dẹ̀ ń san. mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, mo tún dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run sí. I am satisfied with the little I have. mo dẹ̀ béèrè àlékún lọ́dọ̀ ẹ̀, kò wá sẹ́ni ó dáa fún lẹ́gbẹ̀ẹ́ mi tínú mi ò dùn sí. kódà bó bá tún gbórí ire ń kalẹ̀ tó bá lè jọ ní afẹ́ fún yín bẹ̀ tún gbà ti dùnnú bí ò bá tún máa tún béèrè sí pé ẹ mú wá sí. orí Ọlọ́run tí ń bẹ lọ́wọ́ ní orí ẹ̀sìn ni ẹjá jọ jẹ́ láti fi ṣàfihàn dùnnú. wọ́n bá sì ní òsí kò sí náà nù gbé lọ bòmí. o ò lè dé bá géńdé nínú ilé kò lórí gọ̀lọ̀tọ̀ ìwọ ló bọ́ tó rí bá wọn. nǹkan kan láti jẹ́ kí kágbàdo tó dínà.
bó bá lè fi tí ń bọ́ lọ́wọ́ rẹ̀ ṣàánú ẹlòmí ìwọ ló mọ̀, bó sì kọ́ tó lò lè ṣe ò lè ṣe náà nìyẹn. Ọba tí ń ṣe bí oníkùndì àrò, ìyẹn ò túmọ̀ sí kẹ́nìkan mọ́ wá rò kúrò sẹ́nìkan. Kó má jẹ́ àwọn tá ń wí náà tó bá jẹ́ lòmí tá bá ti mọ̀ pé náà àwọn fáàrí ẹ̀sìn ni, kò bá jẹ́ lónìí kò bá jẹ́ bòmí. Ṣéhù Jamiu àmì Ọlọ́run mọ́sà kẹ́ bàbá wọn, mọ́sà kẹ́ bàbá wọn, mo pé kó bàbá wọn padà sọ́dọ̀ Ọlọ́run mọ́sà kẹ́ wọn, ẹ bá mi ṣe àríkó dọ́dọ̀ wọn. Ọmọ kìsí làfá, èyàn lè di àfá àmú lásọ kó lòun fẹ́ ya lójúrú wà nígbà. Kí lẹ́ yà fún? Àfẹ́ ẹ̀sìn ni, Ọlọ́run sì tètè gbé lọ́wọ́ sókè. Bẹ́ẹ̀ni, agbọ́ni tó dì mú yẹn, tá a bá fi lúṣì ẹ̀ níbẹ̀ kò sẹ́ni ó lè gbé, ẹni tó fi tí ẹ̀ náà Ọlọ́run ti gbé bẹ̀yẹn kẹ́mìrì ogun lókù. Wọ́n pa àfáà wa kan náà ní Muhammadu Rasulullah tó kọ́ mọ́sálásí ńláńlá tó fáìn báyìí sílùú Èkó. Ọlọ́run kí àfáà ẹ lè dí lásọ mú kẹ́lẹ́ fẹ́ ya káwá wòrán pínkẹ́ ya ẹ sì àyà kí lẹ sì fẹ́ ya fún lópin ìgbà tí wọ́n bá ti tapò Ọlọ́run, tí wọ́n tẹ́ Ọlọ́run lójúmọ́lẹ̀, tí wọ́n ní kí l'Ànábì ó ṣe. Àfáà Fúlàní kí lẹ fẹ́ ya lásọ fún? Sheikh Isa bàbá ọ̀tẹ́ Salati, kódà àtàwọn àbúrò wọn àfáà Al-Barizi ni, àfáà Yahya Yahya kọ́ ọmọ Shehu Yahya Salati ni mo fẹ́ rántí, àfáà Bíọ́lá, gbogbo wọn tí wọ́n jẹ́ Shababu Deen, tí wọ́n dọ̀dọ̀ ẹ̀sìn, jẹ́ fàárí ẹ̀sìn. Èyíkéyìí inú wọn tẹ́ bá ti dì lásọ mọ́pọ̀ ẹ̀fẹ́ ìyá náà láásọ̀rọ̀ lé lórí pẹ̀ mọ́ bá ti a jẹ́. Bẹ́yìn náà nílùú ẹ múrú wọn jáde nínú ìlú yín, ẹ wá jẹ́ kí gbogbo wa náà pawọ́ kọ̀ká bá yín pa. Ẹni tí ò bá ti nírú aṣọ ní ìmọ̀ yìí aṣọ alágbára ẹnu, ẹ ṣọ́ ara yín, ẹ ṣọ́ ara yín o, ẹ ṣọ́ ara yín o. Mo fọba tó lẹ́mí mi búra àti kọ̀kọ̀ àti gbangba máa dúró tán tì yín. Wàláhì, mo fọba tó ní ẹ̀mí mi búra tí ó sì gbà ń jọ tó bá wù, yóò gbà lọ́dún tó bá wù. Ẹ lè bọ́ aṣọ bàbá Ìmámù Ògúnmọ̀ṣọ́ sókè lẹ́fẹ́ ya lójú wakọ́ à nígbà. Kí ló ṣe? Lẹ́yìn bá hate ẹ̀yin lẹ́mọ́ tẹ́ fòtórí ẹ̀ hate ẹ̀, Ọlọ́run kọ́ ló hate ẹ̀, Ọlọ́run kọ́ ló kórìíra ẹ̀. Kódà Àfáà Saheed Shittu ó ní wúlò tí ẹnu ẹ̀sìn. Ọlọ́run ló mọ iye èèyàn tó pè mí pé wàláhì ẹ̀sìn ò yé àwọn tẹ́lẹ̀. Ìmọ̀ gbọ́ program Àfáà Saheed bí program yẹn ṣe lélé ti tiwa tó pé bí ẹ sí máa sọ́ọ̀rì wàláhì wọ́n sì ń jó yé wa pé tí ẹ̀ làwọn gbọ́ tẹ̀sìn fi yá wọn. Àwọn ò mọ̀ pé kò dáa kéèyàn ó gbára dé nǹkan mi àfọlọ́run. Àwọn ò wá gbà pé bí wọ́n bá gbára lọ́lọ́run nìkan kan rẹ̀ máa balẹ̀. Àfáà Saheed ló ṣàlàyé ẹ̀ tó fi yá wọn. Òun ló ṣàlàyé pé kùrìsí yóò dáa fáwọn. Àfáà Saheed tí gbogbo wa ń pé kìsàfà ó sì ṣàlàyé ọ̀rọ̀ ó sì yé wọn. Àlàyé wo lẹ́yìn sí fún èèyàn tó yéèyàn nípa ẹ̀sìn rí, àfi kẹ́ máa dá sọ́rọ̀ ọjà, máa dá fìtínà lẹ́fẹ́ sí. Alágbára ẹnu, be careful. Gbogbo àwọn ọmọ jákùjákú tẹ́ máa rán jáde ìmọ̀ tó jẹ́ àfẹ́ sákìsàkì sákẹ̀tẹ̀kẹ̀ tẹ́rí kí n dẹ́nà kan ló. Kò sí ìtùmí tí wọ́n ń ṣe kọ́ lè mi ń ṣe, èébú kọ́ ni mò ń bú, àlàyé ọ̀rọ̀ ni mò ń ṣe. Àgbẹ́ bá fi gbé wá ní máa ṣe wọ́n fún yín. Ọ̀rọ̀ yàn kọ́ ní kẹ́ fẹ́ràn mufti, ọ̀rọ̀ yàn kọ́ ní kẹ́ fẹ́ràn mufti, ọ̀rọ̀ yàn kọ́ ní kẹ́ fẹ́ràn mufti. Kó wá ó dúró sáàyè ẹ̀, bẹ́ẹ̀ bá mọ́jà parí ẹ̀ nílò kẹ́ dákun. Wọ́n ní jẹ́ pé a ń là ń kó lẹ́yìn òun ó sì kíní kàfà àfà àwọn ọdún àfà àwọn ó fi ilẹ̀ tó ṣe tí wọ́n wí nìyẹn. Wọ́n ní mi ò bá yín jà, tó bá ikú mo fẹ́ bá yín jà ní àà ẹ máa fi ilẹ̀ sóòtọ́ wá kọ́. Mi ò bá yín jà. Ṣé irọ́ nìyẹn ni? Ó ní mi ò bá yín jà,
ṣùgbọ́n tó bá yẹ kó mo fẹ́ bá yín jà ní ẹ máa fìlẹ̀ kò síbẹ̀ sí ní fìlẹ̀ ní bá yín jà tí rọ́ nìyẹn ni kí làgbé kalẹ̀ yẹn ṣe wọ́ káwá kó wọ́ ẹ̀yìn tún ṣe tó bá yẹ pálẹ̀gbẹ̀làgbà dáadáa bá lẹ́yìn ẹni àìjírí ẹni àìjíkò bàbá wá bàbá kókò bàbá pọ̀ bí ọ̀sán ń retí àwọn ọmọ rẹ̀ náà wọn jáde kò ní wọ́n wá bú mi ó rí pé ní dá sáwọn ìwọ ni màá dòkòtì